Happy 70th birthday to you, sir. Alhaji Chief SAHEED ADISA OLABISI BASHORUN of Agosasha Kingdom, Agonja Omo Ladere, CEO Saulers Investment Limited. Ẹrù tí alábíàmọ́ kì í túwò, wọn ò ní gbé ká yín mọ́lẹ̀ o. Ẹ ó túnbọ̀ dàgbà dògbó, ẹ ó fọwọ́ páwó fèrèkì jóbi. Ẹ ò ní fi àìsàn lu ọjọ́ ogbó, ẹ ò ní di ẹni àná láwùjọ. Ẹ ó túnbọ̀ pẹ́ fún ọmọ àti àrọ́mọdọ́mọ. Ẹ ti ṣe ọdún yìí, ẹ ó ṣe ẹ̀mí pẹ̀lú àjíǹde ara tó péye. Long life and prosperity. Kí n sáré kì í lọ sílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ ọmọ wọn ní ìmọ̀jú ní ìjàrò, ọmọ asẹ́yìn, ọmọ arògbó olé, ọmọ asẹ́tìmọ̀mí kíkankíkan, ọmọ ìgbàrà àlẹ̀kẹ̀ tó lálé ìsẹ̀yìn já, ọmọ ẹbẹ̀ dímọ̀kọ, ọmọ kọ̀kọ́ bọ́tọ̀, ọmọ lọ́jà kéékèèké bí ìbọ̀dàn, ọmọ alápè wọ̀rọ̀kọ̀ tó fọ́ epo lọ́jà tó jàre elépo, ìgbà tádò ò ṣe wọ̀rọ̀kọ̀ kí lè lépo yà níbẹ̀ ṣe. Ẹ̀yin lọ́mọ làá mẹ́ta kó lè ro bí agogo. Ẹ̀yin lọ́mọ asẹ́yìn níbi tí ojú ti ń bú ní jẹnu lọ. Bí wọ́n bá fẹ́ aṣọ àtàtà kọ́kọ́rí sílùú sẹ́yìn níbi tí wọ́n ti ń hun gidi nínú aṣọ. Tí wọ́n bá ń ṣẹ́gègé ọ̀tẹ̀ kí wọ́n mú ta sẹ́yìn kúrò. Tó bá dọjọ́ àré kí wọ́n rán ni sọ́mọ ẹbẹ̀ dímọ̀kọ. Ẹ̀yin lọ́mọ orò tí ń jó, ẹ̀yin lọ́mọ orò tí ń yọ̀, ẹ̀yin lọ́mọ orò kan tí ń kùn yùmùyùmù. Kí n fi ẹsẹ̀ kan délé màmá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ ìmọ̀dú, ọmọ ẹlẹ́rìn mosa, ọmọ eléwé ládọ́gba. Ẹ̀yin lọ́mọ ọgbọ́n ẹnìkan ṣòro, ìmọ̀ràn ẹnìkan ò jọ bọ̀rọ̀bọ̀rọ̀. Ìmọ̀ràn tí ẹnìkan gbà orí asán ló já sí. Ìmọ̀ràn tí ẹ̀yin bá dìjọ gbà gígùn ni gún o. Ẹ̀yin lọ́mọ òṣùpá lé, wọ́n ní kò lé, ẹni tọ́wọ́ ẹ̀ bá tó ẹni kó tún ṣe. Ẹ̀yin lọ́mọ láláso kèrègbèso, ojú òní pọ́nni títí káfẹ́ eru mọ́lé nílé ìmọ̀dú ẹlẹ́rìn. Ojú òní pọ́nni títí káfí àlàpàrọ̀kà nílé ìmọ̀dú ẹlẹ́rìn. Ojú òní pọ́nni títí káfí àbúrò ẹni ṣaya nílé ìmọ̀dú ẹlẹ́rìn. Ẹni ẹ̀rìn mọ̀jẹ́ bá gbà tí ò lè gbà tán, igúnnugún ní gbarú ẹni bẹ́ẹ̀. Ẹ̀yin lọ́mọ igi ńlá kan igi ńlá kan, èyí tó ya dínà ẹlẹ́rìn ní òpópó olúwé. Ìkan ya dínà oko, ọ̀kan ya dínà odò, ọ̀kan tó kù ló ya dínà ilé àná. Kò jẹ́ kẹ́rù ẹlẹ́rìn ó lè ro oko, kò jẹ́ kí ìwọ̀fà ẹlẹ́rìn ó lè ro odò. Ẹ̀yin lọ́mọ ẹrú ikú. Alhaji Chief SAHEED ADISA OLABISI BASHORUN of Agosasha Kingdom. Ẹ ti ṣe 70, ẹ ó túnbọ̀ pẹ́ bí ewé mọ́pẹ́ ti ń pẹ́ o. Àjíǹde ara yóò sì máa jẹ́ o. Happy birthday to you, sir.